Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. If you never come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré Ẹ̀jẹ̀ mi, My Blood, produced by Oyetunji Olawole. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Eré yìí kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́, as in eré yìí ó wà interesting. Àwọn wo lẹ máa rí nínú eré yìí? Ẹ máa rí Rẹ̀mí Súrùtù, ẹ máa rí Yetunde Barnabas, ẹ máa rí Kúnlé Omíṣore, ẹ máa rí Kiki Bákàrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tèmi, ipa wo ni oníkálukú kó nínú eré yìí? Nínú eré yìí, ẹ máa rí Madam Súrùtù àti Mr. Kúnlé tó jẹ́ pé wọ́n jẹ́ ọkọ àti ìyàwó nínú eré yìí. Tó jẹ́ pé Mr. Kúnlé ṣe àṣìṣe ní over 20 years ago. Tó jẹ́ pé best friend ìyàwó ẹ̀ ló bá ní àjọṣepọ̀ tó di oyún. As a close friend ìyàwó ẹ̀, best friend ẹ̀, òun ló bá ní nǹkan papọ̀ tó jẹ́ pé ó di oyún. So lẹ́yìn ìgbà tí ó di oyún, ó fi ọmọ yẹn bí Yetunde Barnabas. Yetunde Barnabas jẹ́ ọmọ Mr. Kúnlé nínú eré yìí. Tó jẹ́ pé after some years tí ìyá ẹ̀ bí, ìyá ẹ̀ jẹ́ Ọlọ́run nípè. Àmọ́ láti ìgbà yẹn, inú Madam Súrùtù, inú ẹ̀ ò dùn. Ó sọ fún ọkọ ẹ̀ pé òun ò ní allow kí Yetunde Barnabas kó wọnú ilé wọn wá. Even òun ò fẹ́ kó ní anything ṣe papọ̀ nípa òun àbí ọmọ àbí inú ilé yìí. Ẹ wo bí tí Madam Súrùtù àti Mr. Kúnlé tán ti wà lórí dining tán ti jẹun. Tí Mr. Kúnlé wá ń sọ fún nípa contract tó gbà pé wọ́n ti sanwó, inú ìyàwó ẹ̀ dùn. So torí pé inú ẹ̀ dùn, ó wá lo opportunity láti sọ fún pé Oyinlọlá, which is Yetunde Barnabas, wípé ó fẹ́ wá máa ṣiṣẹ́ ní company òun since tó jẹ́ pé ó ti ṣe tán school. Ìyàwó ẹ̀ wá sọ fún pé kó má ever try ẹ̀ because ọmọ yẹn ó máa remain ọmọ àlè. Ọkọ ẹ̀ wá ń try láti sọ fún pé ọ̀rọ̀ yìí ti pẹ́ now, over 20 years ó ṣì ń pe ọmọ yìí ní ọmọ àlè. Níbi tí wọ́n ti sọ, ẹ wo bí tí ọmọ wọn ti wá jáde sí wọn tó sì ń sọ fún ẹ pé pé daddy, mommy kò yẹ kí ẹ ṣì máa gba ọ̀rọ̀ yìí bí ẹni gbàgbà ọtí, pé matter yìí ti pẹ́. Ìyá ẹ̀ ṣá wá sọ̀rọ̀ sí pé kó má dà sí ọ̀rọ̀ yẹn, kó má ṣe anything. Ìyẹn ṣá lọ. Ẹ wá wo bí tí ẹ̀gbọ́n ẹ̀, which is ọmọ Madam Súrùtù tó bí fún ọkọ ẹ̀, ẹ wo bí tó ti lọ bá Yetunde Barnabas nílé tó ti sọ fún pé kó má bínú sí mommy òun. Wípé anything tí mommy òun bá sọ, pé kó má bínú. Wípé but anything tó bá need kó máa béèrè lọ́wọ́ òun and then kó máa contact daddy ẹ̀. So ẹ wá wo bí tí òun àti daddy ẹ̀ tán ti jọ wà nínú mọ́tò. Tí daddy ẹ̀ tún sọ fún pé kò ní lè ṣiṣẹ́ nínú company òun for now. Wípé cause òun ò fẹ́ wàhálà. Pé but kó sọ business tó jẹ́ pé ó fẹ́ máa ṣe so that kóun lè fún lówó kó fi bẹ̀rẹ̀. Ó ṣá wá sọ fún daddy ẹ̀ pé òun fẹ́ máa ta irun. Daddy ẹ̀ ṣá wá fún ní àwọn owó láti fi bẹ̀rẹ̀ business yẹn, pé kó máa ta irun. So nínú eré yìí, ẹ máa rí Bákàrè. Ipa wo ni Bákàrè kó nínú eré yìí, which is Kiki Bákàrè. Ipa wo ni ó kó? Òun kó ipa ọ̀rẹ́ Ọláwọlé, which is ọmọ Súràtù nínú eré yìí. Jẹ́ pé best of friend ni wọ́n, but òun ò ní anything tó ń ṣe. Gbogbo nǹkan tó ń ṣe ni pé kó wá obìnrin tó ní owó, tó ṣe máa scam ẹ̀, tó ṣe máa jẹ́ kí àwọn obìnrin yẹn fall into love with him. Tó jẹ́ pé ó máa scam ẹ̀, ó dẹ̀ máa gba gbogbo owó ẹ̀. Nípa tí
òun kó nínú eré yìí nìyẹn. Kó máa lọ club, kó máa mu ọtí, kó máa kóbìnrin. Ipa tó kó nínú eré yìí nìyẹn. Ẹ wá wo ibi tí girlfriend ọmọ Madam Surutu tẹ́ pé anything tí ọmọ Madam Surutu bá ti ṣe fún Yétúndé nínú eré yìí, girlfriend ẹ̀ máa wá sọ fún ìyá ẹ̀, máa wá sọ fún ìyá boyfriend ẹ̀ pé ọkọ òun tún ti gbé àbúrò ẹ̀ jáde. So òun fún ìyá ọkọ ẹ̀ ní information nípa ọkọ ẹ̀ àti Yétúndé. Cause woman yẹn ò fẹ́ kí ọmọ òun ní anything ṣe pẹ̀lú Yétúndé. Wọ́n sọ fún pé Yétúndé ọmọ àlè ni, wípé ó fẹ́ wá da inú ilé wọn rú ni. Ẹ wá wo ibi tí girlfriend ọmọ Madam Surutu ibi tó ti lọ bá Yétúndé Barnabas nínú ilé, tó ti sọ fún un pé gbogbo nǹkan tó bá ṣe sí ọkọ òun, wípé àṣírí ẹ̀ máa tú, pé gbogbo owó tí ọkọ òun máa ń fún, wípé òun ti wá láti wá gba gbogbo owó yẹn padà. So ibi tí wọ́n ti argue, tí ọ̀rọ̀ yẹn ti fẹ́ da issue, tó yẹ pé boyfriend ẹ̀ wá sọ fún un wípé relationship tó wà láàárín òun àti ẹ̀ pé ó ti break, pé kó má ever pe nọ́mbà òun mọ́, wípé since tó jẹ́ pé ìyá òun ló fẹ́ máa fún ní information pé kó lọ máa fẹ́ ìyá òun. So lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀ ṣẹlẹ̀, ẹ wá wo ibi tí Yétúndé ti wá sí ọ́fíìsì ẹ̀gbọ́n ẹ̀ láti wá bẹ ẹ̀gbọ́n ẹ̀ nítorí girlfriend ẹ̀ pé kó jọ, kó má jẹ́ pé ọ̀rọ̀ matter òun ló máa end relationship ẹ̀gbọ́n òun àti girlfriend ẹ̀. Ibi tí ó ti ń bẹ ẹ̀gbọ́n ẹ̀, tó yẹ pé ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ which is Kiki Bakare, òun náà wà ní ọ́fíìsì pẹ̀lú wọn, tó ṣáà bẹ ẹ̀gbọ́n ẹ̀ pé kó jọ. Ìyẹn ṣáà sọ fún un pé kò sí wàhálà, pé òun ti gbọ́. Ẹ wá wo Madam Surutu, every time ló máa ń jà pẹ̀lú ọkọ ẹ̀ because of that issue, wípé ó fún ọ̀rẹ́ òun lóyún over 20 years plus. So matter yẹn ni pé wọ́n yìí ń gbé òun nínú, pé òun ò ní ever forgive ọkọ òun pé ó lọ bí ọmọ àlè síta. So lórí issue yìí every time wọ́n máa fa ọ̀rọ̀ issue yìí. So tó ń ṣe fa ọ̀rọ̀ issue yìí, suddenly ó kàn ṣe mistake tó ṣe ti ọkọ ẹ̀ lọlẹ̀, tó ṣe lọlẹ̀ nìyẹn. Ọkọ ẹ̀ bá give up. So lẹ́yìn ìgbà tí ọkọ ẹ̀ give up, ẹ wá wo ibi tí wọ́n ṣáà ti wá kí wọn tó ní kálukú ti pay condolence visit. Lẹ́yìn ìgbà tí lọ́ọ̀yà fẹ́ wá ka will. Meanwhile, Madam Surutu, ọmọ tó ń claim wípé òun bí fún ọkọ òun, meanwhile ọmọ yẹn gangan ọmọ àlè ni. Cause kó tó fẹ́ ọkọ ẹ̀, ó ti kọ́kọ́ ní ìbálòpọ̀ pẹ̀lú èèyàn kan tó yẹ pé èèyàn yẹn ò gba oyún yẹn. So tó yẹ pé èèyàn yẹn ò gbà, ló ṣe wá force oyún yẹn sí ọrùn ọkọ ẹ̀, which is Kúnlé. Ó wá force oyún yẹn sí lọ́rùn. Nígbà tó wá force oyún yẹn sí, so ìyẹn accept, ó ṣáà wá ń train ọmọ títí ọmọ fi dàgbà. So nígbà tí lọ́ọ̀yà wá ka will ní àṣírí wá tú, cause ọkọ ẹ̀ wá divert gbogbo properties ẹ̀ fún Yétúndé Barnabas. Cause ó wá sọ nínú will ẹ̀ pé Yétúndé Barnabas nìkan ni ọmọ tóun bí, wípé cause ọmọ tí ìyàwó òun claim pé òun bí fóun, wípé ọmọ àlè ni. Ẹ wá wo ibi tí ìyàwó ẹ̀ ti bú sẹ́kún, tó ti wá ń sunkún pé pé last pé àṣírí tú, pé nǹkan tí òun hide. Ibi tó ti explain fún ọ̀rẹ́ ẹ̀ pé nǹkan tí òun hide pé àṣírí padà tú. Ẹ wá wo ibi tọ́mọ ẹ̀ ti ń sunkún pé ó ti ba ayé òun jẹ́, pé níbo lòun ti fẹ́ bẹ̀rẹ̀, pé gbogbo nǹkan tóun ti build pẹ̀lú daddy òun, wípé now ó waste. Ẹ wá wo ibi tí ó ti ń sunkún. So Yétúndé ṣáà wá gba gbogbo properties ẹ̀ lọ́wọ́ lọ́ọ̀yà. Ẹ wá wo ibi tó ti wá bá ẹ̀gbọ́n ẹ̀ ní ọ́fíìsì, tó ti wá sọ fún un pé òun fẹ́ kó kúrò ní ọ́fíìsì daddy òun since tó jẹ́ pé ọmọ àlè ni, wípé òun fẹ́ kó kúrò. Ẹ̀gbọ́n ẹ̀ ṣáà ń bẹ̀, ibi tẹ́gbọ́n ẹ̀ sì ń bẹ̀. Lẹ́yìn ìgbà tí ó kúrò ní ọ́fíìsì, ó wá sí ilé.
Madam Surutu tí ò allow Yetunde Barnabas lásìkò máa wọnú ilé yẹn wá tẹ́lẹ̀. So Yetunde Barnabas òun ló wá wọnú ilé yẹn wá tí Madam Surutu fẹ́ try láti make friendship pẹ̀lú ẹ̀. Ṣá sọ̀rọ̀ sí wípé àṣebí òun ni ọmọ àlè tó máa sọ pé ọmọ àlè. Meanwhile ọmọ tiẹ̀ gangan wá ní ọmọ àlè. So ibi tí Madam Surutu náà ti ń bẹ̀ ṣá sọ fún ẹ pé kí Madam Surutu àti ọmọ ẹ̀ kó move out kúrò nínú ilé yìí. Pé òun fún wọn ní 7 days láti move out kúrò nínú ilé yẹn. So lẹ́yìn ìgbà tí gbogbo eléyìí ṣẹlẹ̀, ó ṣá padà lọlé. Ó lọ rò ó wípé pé ọmọ Madam Surutu pé òun náà ti help òun rí nígbà tí òun wà nínú ìṣòro, nígbà tí boyfriend òun tó scam òun, nígbà tí ó sẹ́ni tí ó sí ìyá tí ó sẹ́ni bọ́dì wípé ó ti help òun. So ṣá wá padà lọ sí ọ̀dọ̀ lawyer láti lọ sọ fún un pé nínú property tí daddy òun fún òun wípé òun ready láti fún ẹ̀gbọ́n òun ní 50%. If tí wọ́n bá jẹ́ ọmọ bàbá pé but ó ti try fún òun. So òun dẹ̀ ti rí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ òun wípé òun fẹ́ fún un ní 50%. So wá wo ibi tí òun àti lawyer ti wá sí ilé tó ti wá bá bọ̀bọ́ yẹn tí ó ti wá explain fún pé àbúrò ẹ̀ ti decide láti fẹ́ fún un ní 50% nínú will ẹ̀. Inú ẹ̀ dùn. So ibi tí ó ti kúnlẹ̀ tó ti ń dúpẹ́ lọ́wọ́ àbúrò ẹ̀ pé wípé ó ṣe wípé cause òun ti lose hope pé níbo lòun ti fẹ́ bẹ̀rẹ̀. Ibi tí wọ́n ti jọ sign agreement paper tó ti will ẹ̀ fi pé òun lè ever gbàgbé oore tó ṣe fún òun. Wípé even nígbà tí ọ̀rẹ́ ẹ̀ gan which is Keke Bakare tó fẹ́ scam Yetunde Barnabas. Ẹ wo ibi tí ẹ̀gbọ́n ẹ̀ ti lọ tó ti lọ sọ fún un pé kó má try ẹ̀ wípé ọ̀rẹ́ òun wípé scammer ni o wípé ó máa gba gbogbo nǹkan yẹn ní Yetunde Barnabas rò pátápátá tó fi ní kó ń fún un ní 50% nínú will òun. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Mo fẹ́ kẹ́ wá wo nǹkan tó wá end Madam Surutu nínú eré yìí. Bóyá lẹ́yìn ìgbà tí wọ́n fún ọmọ ẹ̀ ní 50%, bóyá ó padà wá gbé pẹ̀lú ọmọ ẹ̀ àbí girlfriend tó threaten Yetunde tó ń pe Yetunde lọ́mọ àlè wípé kí lòun náà padà wá ṣe nínú eré yìí. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé láti bá mi like, láti bá mi subscribe, comment, share. Thank you guys. Don't forget to subscribe. Don't forget to like. Don't forget to share. See you guys in my next video. Bye.